لا إله إلا الله هو معبودي ليس سواه لا إله إلا الله هو معبودي ليس سواه معنى القول الطيب هذا يا أستاذي علمنا. الحمد لله الذي لا يأتي بالحسنات إلا هو ولا يدفع السيئات إلا هو جل جلاله ولا حول ولا قوة إلا بالله. أصلي وأسلم على حبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tó jẹ́ pé kò sẹ́nìkan tí ọmọ ń fa dáadáa wá fún yàn lẹ́yìn òun nìkan kò sẹ́nìkan ní sánmọ̀ àtilẹ̀ tó jẹ́ pé ó lágbára láti fa oore wá fún yàn lẹ́yìn Allah fúnra rẹ̀. lẹ́yìn náà kò sẹ́nìkan tí ó lè dá aburú padà fún yàn táburú òfin ní ṣe yàn lẹ́yìn Allah nìkan. kò sí nǹkan kan tí ó yí padà kò sì ságbára tó lè fi yí padà lẹ́yìn agbára Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tá a dúpẹ́ fún òun náà lọ́ba tí ó fà wá mọ̀nà tó wá fi wá sínú àwọn Ahlul-Tawheed, àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tí wọ́n sì gbà pé dáadáa kò ní wá àfikọ́ jẹ́ láti pàṣẹ Ọlọ́run. àdánwò tó bá sì bẹ́ẹ̀ dá kìí ṣe nìkan kan ló fi dẹ́yàn wò lẹ́yìn Ọlọ́run, kò sí aburú kankan tó lè ṣèyàn tọ́lọ́run ọba fa burú ṣèyàn. àwa bẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ata ti wà lérí ìmánì yìí kọ́lọ́mọ́jà kó mẹ́ láéláyò. abẹ́ Ọlọ́run ọba fún gbogbo àwọn tí wọ́n ti ṣìnà tí wọ́n ti mú nǹkan míì lọ́lọ́run tí wọ́n ń páyà tí wọ́n ń bẹ̀rù tí wọ́n gbàgbé ó lè ṣoore fáwọn àbó lè ṣàbúrú fáwọn lẹ́yìn Ọlọ́run ọba wa. abẹ́ Ọlọ́run fún wọn kọ́lọ́run bá ṣàlékún ìmánì wọn kọ́lọ́run bá fi wọ́n mọ̀nà. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam ibi tí a ka tírà dé tírà Kitabut-Tawheed li Shaykh Muhammad bin Abdul Wahhabi an-Najdi rahimahullahu ta'ala rahmatan wasi'a. باب ما جاء في تطير باب ما جاء في تطير وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. وقوله تعالى قالوا طائركم معكم لئن ذكرتم بل أنتم قوم مسرفون. باب ما جاء في تطير. bàbá ní eléyìí ni ọgbà ọ̀rọ̀ tí a máa kọ́ ẹ̀kọ́ nípa àwọn ẹ̀rí tó wà nípa àtàtọ́yòrò. àwọn ẹ̀rí tó wà nípa àtàtọ́yòrò. àtàtọ́yòrò ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké ni. àtàtọ́yòrò shirikun asghar nínú àwọn ẹbọ kéékèèké ni téèyàn bá kú lérí ẹ̀ tí ó wọ̀ ná kó tó wà lìjánà. kọ́lọ́ mọ́sá ìsọ́ ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ mọ́jà àtọ́náwó ká tó wà lìjánà ọlọ́ mọ́sá jà wà lìjánà níbẹ̀rẹ̀ ọlọ́mọsá wà lọ́mọ náà gbére. àtàtọ́yòrò kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ huwa tasha'umu bil mar'iyati aw bil masmu'ati aw bil amakini aw bil shuhuri wa ghayri dhalik. òun náà ni kéèyàn máa ro èrò tó bá ti rí nǹkan kan
kó wá gbà pé nítorí rí yẹn yóò ṣokùnfà oore fóun níjọ́ yẹn àbí yóò ṣe okùnfà aburú fóun níjọ́ yẹn tasha'um èrò ni àbí nǹkan tó gbọ́ pé nígbà tó ń gbọ́ nǹkan báyìí oore ń bọ̀ nígbà tó ń gbọ́ nǹkan báyìí aburú ti dé àbí ààyè kan pé ìlú báyìí lọ́wà kókó ń bẹ o èèyàn ní wọ̀lú yẹ àfi kó sórí ibú ìlú wo lọ́wà ìlú báyìí ní bẹ́ẹ̀ bá ti délùú yẹn èèyàn ti dọ́lórí rẹ̀ àwọn oṣù kan bẹ téèyàn máa ń páyà tí ò ní páyà ọlọ́run ọba tó dá oṣù náà ẹ má ṣe nǹkan rí mẹ́ o oṣù yóò dá o èrò náà ni èrò wọn làwọn lóyìnbó náà ń pè ní superstition. Sheikh Muhammad bin Abdul Wahhab Najidi rahimahullah ta'ala rahmatan wasi'a nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n fi kọ́ wa tọ́lọ́n fi yọ okùn ìdààmú yẹ kú ọlọ́run alùsùnà òun náà la fẹ́ kà ní àárọ̀ yìí èrò látara ń taari kí ni ìpìlẹ̀ rẹ̀ at-tatayyuru mina at-tayri wọ́n mú látara ẹyẹ àwọn Lárúbáwá nígbà àyìmọ̀kan tí wọ́n ń bẹ nínú kèfèrí tí wọ́n bá fẹ́ ṣèrìn àjò wọ́n wá lọ lè mú ẹyẹ níbi wọ́n dé mọ́ wọ́n wá túlẹ̀ tẹ́yẹ yẹn tó bá fò lọ akọ́ ọ̀tún inú wọn máa dùn pé ìrìn àjò ọ̀dà orí dé dáadáa dé tí ẹyẹ yẹn tó bá fò lọ́sàpọ̀ òsì wọ́n wá bẹ̀rẹ̀ sí ìbànújẹ́ látara èrò tí wọ́n rò yí pé àdánwò dé ìrìn àjò yóò ní dáa wọ́n sì ní ká wá wọ́n fún wa ní nǹkan o àlọ́mọ́ o bó ṣe kí nǹkan náà tó wọn ò ní lọ́mọ́ bí wọ́n ṣe lùsòrè nìyẹn wọ́n gbà pé ìrìn àjò yẹn ò ní dáa látara ẹyẹ tí wọ́n rí tó fò lọ sí apá kínní apá òsì ló fi jẹ́ pé tàtọ́yùrì náà wọ́n ń pè é torí pé ẹyẹ nìpìlẹ̀ rẹ̀ kì í wá sí ẹyẹ nìkan ni àwọn Lárúbáwá máa ń rí wọ́n máa rí nǹkan mìíràn tí kò kì í ṣẹyẹ tí wọ́n máa fi ṣe tàtọ́yùrù kò wá sílùú kan nílé ayé tí wọ́n ò ní tàtọ́yùrù tiwọn àwọn nǹkan tí wọ́n gbọ́ tí wọ́n rí tí wọ́n sì máa fi ro èrò tí wọ́n máa fi dájọ́ lérí pé dáadáa ti dé inú rọmọdún ó lè padà mọ́rí dáadáa yẹn o àbẹ́yìí tí wọ́n rí wọ́n gbọ́ sínú wọ́n máa bàjẹ́ tí wọ́n máa ké wọ́n máa sunkún wàhálà ti dé tó sì jẹ́ pé wàhálà wọn ò ní dé wọ́n ti wá ba nǹkan jẹ́ wọ́n ti dà nǹkan rú ìmánì ó ti bọ́ àwọn ẹyẹ kan bẹ tó jẹ́ pé tí Yorùbá bá rí lókè ilé gbogbo àwọn tó wà nínú ilé yẹn wọn ò tún lè gbèsè ayé tó gbádùn mọ́ pé káì ẹyẹ báyìí lẹ rí ó dúró téńté lórí ilé yín baálé ilé yẹn ètò ìpalẹ̀ máa kú nìyẹn lọ́dọ̀ Yorùbá ìbá wa jẹ́ ọdún 4 5 6 7 ló kù fún tọ̀hún tó fi lò láyé àbógún ọdún yẹn náà ni wọ́n fi banújẹ́ aníbí ọ̀yá lónìí ọ̀yá lọ́la ṣé bàbá ti jí wọn ló ti jí àdúpẹ́ Yorùbá náà fi ní má jẹ́ Yorùbá mùsùlùmí ní kò sí kíni mùsùlùmí Yorùbá ní kò jẹ́ má jẹ́ Yorùbá sangele nínú àwọn nǹkan tí àwa gbàgbọ́ ńlẹ̀ Yorùbá tá a fi ń jẹ́ Yorùbá òun náà ni superstitions at-tatayyur Sheikh Muhammad bin Abdul Wahhab Najidi baba náà kọ́lọ̀ mọ́sàbá ni kẹwọn níbi tí wọ́n wà àti gbogbo àwọn àlùfáà ẹ̀sìn tí wọ́n gba àwọn tírà yìí wá fún wa Kitabut-Tawheed lanka Kitabut-Tawheed wọ́n máa rí sáálà wọn lè ké obìdí ànílẹ̀ Yorùbá torí nídìí tatayyur làwọn ti ń ṣe kíní ni wọ́n ti ń jẹ kújẹ tí wọ́n ń jẹ ọ́fẹ́sì òsìkọ́ ọ̀wádákẹ́ lágbájá kú sínú omi ẹ wá dákẹ́ kó gbogbo dúkìá rẹ̀ létí omi àkúfà ni wọ́n ń pè é bàbá wa ní báàbù máa jẹ́ mina tatayyur àwọn ẹ̀rí kan wá nípa superstition nínú ẹ̀sìn wa ó wà ní Quran ó wà ní hadisi mùsùlùmí ò gbọ́ Quran tí ń kàyé lọ́jọ́ kọ́ máa wà ní ọ̀dààmú kátó wá gbàdé sí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam bàbá ní ọlọ́wọ́n bá wa Allah wa qawluhu ẹ̀rí bàbá sọ pé èmi sọ bàbá ní wa qawlullahi ta'ala bàbá ní ẹ̀rí
ọ̀rọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run bá wa sọ Ọlọ́run ọba ní alá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ṣe é gbọ́ ni innama ta'iruhum indallah aburú tí ó ṣe wọ́n ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá o nítorí pé àyà tó ṣáwájú rẹ̀ òun náà ni pé yatayyaru bi Musa wa man ma'ah a'udhu billahi minash shaitani rajim yatayyaru bi Musa wa man ma'ah Fáráò àtàwọn ọjọ́ rẹ̀ nílùú wọ́n ní Musa tó wọ̀lú àtàwọn ọjọ́ rẹ̀ tí wọ́n gba Salam òun ló jẹ́ kí àwọn àdánwò tó wọ̀lú kó bá wọn ọ̀rọ̀ àwọn èrí báyìí tẹ́lẹ̀ àwọn òfurasí iṣẹ́ aburú tí wọ́n ṣe kíní tí wọ́n ń ṣe wọ́n tún ṣe tàtọ́ yúrù pẹ̀lú ànábì Ọlọ́run ó kù lẹ́yẹ ó kù ní àwọn kan tó jẹ́ dábà wọ́n ní Musa gangan fúnra ẹni àìjírí ní ẹni àìjírí Musa tí Musa bá ti wọ̀lú kan ìlú náà tù ní tó bá ti wọ̀lú kan ibi ọmọ pa wọn ni ìyá wọn máa jẹ wọn ni àbọ̀kan náà àwọn ìjọ rẹ̀ lẹ́rí yàtọ̀ yàrá bí Musa wọn máa máa wọn ni Musa àtàwọn ìjọ rẹ̀ wọn ni tí wọ́n bá ti débi kan aburú débẹ̀ ẹ dákun sáwọn anábì Ọlọ́run bá ti débi kan kí ni mọ́sálẹ̀ mẹ́jẹ mọ́ dáadáa oore àlékún imán àlékún ìgbàgbọ́ àlékún wà dáadáa bí wọ́n ṣe máa ń fi tàtọ́ yúrù tí wọ́n máa ń ṣe wọ́n tún bá dọ́dọ̀ anábì Ọlọ́run ọba Ọlọ́run wa ní alá innama ta'iruhum indallah Ọlọ́run ọba aláwọn sọ fún wọn yí pé aburú tó bá wọn yẹn àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kìí ṣe torí Musa ti ń bẹ ní àárín wọn walakinna aktharahum la ya'lamun àmọ́ pọ̀lọpọ̀ wọn Fáráò àtàwọn ọjọ́ rẹ̀ wọn mọ̀ aláìmọ̀kan ni wọn nímọ̀ nípa tawhid wọn nímọ̀ nípa Ọlọ́run. Suratu al-A'raf aya 131 iná láti rí kọ́lọ́mù ọba aláàkọ́mọ́sá ìṣàánú wa superstitions suratu kini jama al-A'raf aya kini jama 131 mọ̀pẹ́ ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ ìpè kò sí Maka ó wà Madina ó wà ní Cairo ó wà ní Morocco ó wà ní Hausa ó wà ní Yorùbá ó wà ní Benin Republic ó wà ní India rẹpẹtẹ gbogbo olú ayé ó wà ní America ó wà ní London kò sílùú tí wọ́n ní superstitions tí wọ́n ń bọ̀wọ̀ tí wọ́n ń pọ́nlé tí wọ́n máa ń fi dára wọn nínú dùn àfi tí wọ́n máa fi bara wọn nínú jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀ ẹbọ kékeré ni yunafi kamala tawhid yìí máa ń dí tawhid yàn kù níwájú Ọlọ́run torí ẹni yẹn ń sèkọ̀ gbára lọ́lọ́run ọba mọ́ bọ́lọ́run ọba àlá ọwọ́ rẹ̀ ní dáadáa tí ń wá òní sì dán yàn wò òun kọ̀ gbára lé Ọlọ́run ọba àlá mọ́ ẹni tẹ́ni yẹn gbára lé òun náà nítorí yẹn ọgbà pé bóun ṣe rí yẹn yóò fa burú ṣeun bóun ṣe rí yẹn yóò ṣe nore fóun kọ̀ gbára lọ́lọ́run ọba mọ́ àwọn fáwọn ní tàtọ́ yóò gbà mí gan yín máa ń di síríkù akibar yín máa ń dẹbọ ńlá téèyàn bá gbà pé ẹyẹ tóun rí yẹn bóun ṣe rí yẹn kò tó da fún un mọ́ ẹyẹ yẹn bóun ṣe rí yẹn ọmọ asínà fún un bóun ṣe rí yẹn eléyìí ti dẹbọ ńlá àmọ́ èyí tí ó jẹ́ ẹbọ kékeré òun ni kéèyàn ó pé bóun ṣe rí yẹn àmì ni ẹ̀gbọ́n àmì ni pé aburú ṣe kíni aburú ṣe òun kìí ṣe pé ó gbà pé nǹkan yẹn gan ni ó ṣe aburú fóun gangan yàtọ̀ tí mi láàrin méjì ni Ọlọ́run sì fẹ́ yẹ́lẹ̀ fún alámì ipe tẹ́ bá ti rí nǹkan báyìí o wàhálà ń bọ̀ tẹ́ bá ti rí nǹkan báyìí o orí ń bọ̀ kò sínú tẹ́lá Ọlọ́run ọba wa. àwọn jahiliya àwọn kèfèrí ó wà nínú àwọn culture wọn ó wà nínú àwọn ìgbàgbọ́ wọn. wa qawluhu bàbá ní Ọlọ́run ọba aláàtún sọnù àyà mi ó ní qalu ta'irukum ma'akum qalu ta'irukum ma'akum a'in dhukirtum bal antum qawmun musrifun. ẹ̀yin sọ fún àwọn ìjọ Musa wọ́n sọ fún wọn pé aburú yín ẹ̀yin Fáráò àti ìjọ Fáráò aburú yín ẹ̀yin náà lẹ́fọ́ ara yín fa o kìí sàwa o kìí sí Musa nàbí Ọlọ́run kìí ti sàwa. ta'irukum ay sharrukum ma'akum a'in dhukirtum àwa kan ran yín létí ni wọ́n kan ran yín létí ni pé kẹ́ bẹ̀rù Ọlọ́run ọba kẹ́ nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba kẹ́ dìmọ́ Ọlọ́run ọba bal antum qawmun musrifun ẹlẹ́ṣẹ̀ ní ìjọ ẹlẹ́ṣẹ̀ ní musrifun ashabul ma'asi ẹlẹ́ṣẹ̀ ní
nígbà tí dẹ́ṣẹ̀ laburu wa ń jálù yín ẹ wá ní Musa àtijọ́ ẹ lọ́jí kábúrò ṣe kínní ọmọ jálù yín ẹlòmíì ò ti ṣẹlẹ̀ ní débi tó ní agbára Ọlọ́run ti bá apá ilẹ̀ ẹjọ́ bàbá fẹ́ ìyàwó kan tíyàwó bá wá wọlé ìyàwó wọlé tá wá jẹ́ ìpè àsìkò yẹn lọ́wọ́ bá aláàfẹ́ gbẹ̀san iṣẹ́ ẹbú rẹ̀ yóò wá lẹ́sẹ̀ ìyàwó ṣe kínní yóò lẹ́sẹ̀ ìyàwó ọ̀dà mí ìbá ní tawhid àdánwò ọmọ bá láwọn àdánwò ńláńlá nípa Ọlọ́run fẹ́ sínà fún ó ti wà náà kọ́lẹ̀ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan tó wá gbéyàwó ìlà ṣe kínní òun náà ni a sínà fún ní orí kọ́ńtrátì ńlágbà lọ́wọ́ ló lè bá ya rẹ̀ ó ní ìyàwó tó ń fẹ́ yẹn ẹsẹ̀ rẹ̀ dá o ẹsẹ̀ tí ìyàwó gbé wọlé kò jẹ́ kó dáa fóun ẹsẹ̀ tí ìyàwó gbé wọlé ló jẹ́ kó dáa fóun ó ti bọ́ sínú tàtọ́yọ̀rọ̀ superstitions ta ni máa jẹ́ ọ̀dà fún yàn jama ta ni máa fà dánwò kan yàn jama Allah àyèmọ́ yẹn tó ti kọ̀yàwó lẹ̀ kò tí ìjọ́dún kan sì sìn lọ́tẹ́ nìkan sì pè mí tó ní òun padà tí wàá fi arábìnrin yẹn lẹ o kí ló dé nígbà òun fẹ́ gbogbo kankan dàrú fóun tí mo ní ta bá fẹ́ yàwó ọlọ́mọ sínú fún yẹn ni in yakunu fuqara yughnihimullahu min fadlihi ọlọ́wọ́n bá ní ẹ̀lẹ́ fẹ́ yàwó yín tẹ́ ẹ ti fẹ́ yàwó ọlọ́wọ́n bá aláwọ̀ yọ̀rọ̀ yín lọ́rọ̀ mo ní àdánwò ní látọ̀dọ̀ Ọlọ́run bí yàwó wà lásìkò yẹn náà àdánwò yẹn yóò bá ọ lásìkò yẹn ẹ má máa ti nǹkan máa hàn yàn lọ́rùn mọ́ kò sínú àkídà kò sínú ẹni tó ń gbàgbọ́ nu Ọlọ́run sẹ́rẹ́ ni tí wọ́n wọlé yẹn tí wọ́n ní òun ló jẹ́ kọ́nà ó sí òun gan fún rẹ̀ bùkátà rẹ̀ ò tí ì bí yá kí ló tí ò fi ẹsẹ̀ rẹ̀ sínà fún rẹ̀ ẹni tí wọ́n ní òun lọ wọlé lẹ́sẹ̀ rẹ̀ fi ṣe kínní lẹ́sẹ̀ rẹ̀ fi dànkanrú nínú ẹbí àyèmáyé ìṣòro tó wà fún tó yẹ kí wọ́n fẹsẹ̀ rẹ̀ ṣe kínní kó fi dáàbò bo rẹ̀ níbi aburú àwa tí wọ́n lágbára kan ní tí fi ń kọ̀ntrol lé yín ó yẹ kó fi kọ̀ntrol lé wọn kọ́mọ̀sẹ̀kún lé wọn kádàáwò sí ma bá wọn à ń sàdá lọ́wọ́ wọn lẹ́nìkan wọlé wọ́n ní àdúrà wa ti gbà ta ló sọ bẹ́ẹ̀ fún yín níbo lẹ ti rí níbo lẹ ti kà á obìnrin wọlé wọn ládùúgbò àná wọn ní yọ lọ́ra kó tó gbà àwọn afáàtì fáyẹn sí wa lérí nílẹ̀ Yorùbá tó jẹ́ pé bàbá ti sàdúrà báyìí àmọ̀ràn ju sójú ọ̀nà ni pé kọkùnrin kan sá sekínní kọ́ wọlé àyèmọ̀ kan ò dá o bọ́kùnrin bá wọlé àdúrà wa ti gbà tóbìnrin bá kan lẹ̀kùn tó ní salamu alaikum káì kálukú mọ̀ banújẹ́ pé irú àdánwò lọ́wọ́ abọ́ irú àdúrà wò làwọn wa ń ṣe láàárọ̀ yìí báyìí arábìnrin yìí mo ní wọ́n wá rìn lọ́tọ́ wá fi wá ya bí sẹ́ẹ̀rí pé ẹni tí ọ̀gbá níta òye ìdíyọ́ máa dààmú ni Ọlọ́run ẹ pè mí dàyín lóhùn kí ló wá kan ẹsẹ̀ ọkùnrin àtẹsẹ̀ obìnrin bẹ́ẹ̀ tó bá tètè dá ọ lóhùn ó nídìí tó bá pẹ́ ó nídìí gbogbo ẹ̀ náà ìfẹ́ Ọlọ́run lórí rẹ̀ ni Ọlọ́run bá alákọ̀ọ́mọ́ bá yín máa ní wájẹ́ o ọlọ́gbà lọ Kitabut-Tawheed Kitabul Iman ni o gbogbo àwọn tá a bá ní láǹfààní sí translation rẹ̀ káyọ̀ká lè wo translated di Kitabut-Tawheed ẹ lè download ẹ̀ ọmọ increase iman yín nínú ilé Kitabut-Tawheed di Sheikh Muhammad bin Abdul Wahhab Najdi that's the author ilà wákà dojú wá fi dá àwọn gbà pé la hawla wala quwwata illa billah. aya yìí ta kà yín wọn láàárọ̀ òun nínú suratu kìíní suratu Yasin aya 19 tíra Yasin tá a máa mú káàkiri náà ni in qalu ta'irukum ma'akum in dhukirtum bal antum qawmun musrifun òun náà ní sàlàyé pé superstition ọ̀dà. Ani Abi Hurayrata radiyallahu ta'ala anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala la adwa afawa Abu Hurayrata radiyallahu anhu ọlọ́run bá yọ́nú sí wọ́n lànà Nabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la adwa anabi ni kò sí ipe àrùn kan fò látara ẹnìkan bọ́ sára ẹnìkan káwa ní biduni qadarillah láì ṣe pọ́lọ́wọ́n bá aláàkọ́ ipe tọ́ bá ti wọnú ẹbí yẹn àrùn bá yọ sàn sí ọ̀la tọ́ bá ti lọ́lú yẹn àrùn báyìí yọ wọ ara rẹ àrùn báyìí yóò mú ọ àwọn gbà pé
ẹni bá ti kọjá láwọn ibì kan tó bá ti kọjá láwọn ibì kan ọmọ ní stroke gbẹ̀yìn ayé ẹ dákun èèyàn kọjá níbì kan bó ni ó ti wá di stroke fóun. àwọn Lárúbáwá gbà pé àwọn ẹran wọn máa kó lọ tí wọ́n sì ń kó lọ tí wọ́n ń kó ẹran lọ tí wọ́n bá dé agbo ẹran kan wọ́n máa wá sáré ipe máa lọ o àrùn tó ṣe àwọn ẹran yẹn wọ́n bá ṣe àwọn ẹran yín kété pé wọ́n mix ẹran yẹn papọ̀ o sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ bá mix yẹn papọ̀ nígbà àrùn máa ràn irọ́ wọn ò ríra wọn kó tó bá ti ń bá alágbájá sọ̀rọ̀ òye àwọn ọ̀rẹ́ padà lọ kété pé báyà ń tọ̀hún láàrùn kan tí wọ́n wá fi kọ́ọ̀pù rẹ̀ mú mi àbó fi símù rẹ̀ jẹun ni wọ́n sọ o sọ̀rọ̀ pé tí àrùn máa ràn tẹ́lẹ̀ bá mix mọ́ra ẹni ọmọ bẹ́ẹ̀ ń gbọ́ Yorùbá yẹn jẹ̀mọ́ àwọn Lárúbáwá láwọn gbàgbọ́ yẹn Ànábì wa ní la adawa Ànábì ní kò sí ti ń jẹ́ adéwà o kéèyàn ní àrùn máa ràn aláìsí pọ́lọ́wọ́n bá aláàkọ́ ọmọ yẹn ìgbé bọ́lọ́wọ́n kọ́ gan tó bá ti kọjá ń bẹ àrùn náà mú ọ Ànábì ní ẹ má nígbàgbọ́ yẹn o wàhálà tiyarata Ànábì ní kò sí tí wọ́n ń pè ní superstition nínú Islam wàhálà tiyarata sínú Islam wàhálà hàmàtà Ànábì ní wàhálà hàmà Ànábì ní kò sí tí wọ́n ń pè ní ẹyẹ hàmà àwọn Lárúbáwá gbà pé tí ẹyẹ yẹn tó bá ìsàwọ́kọ̀ ala bayti ahadin sayamut tẹ́yẹ yẹn bá ti wà lórí ilé ẹnìkan nínú àwọn ẹ̀dá Ọlọ́run onìkan ní gbé bẹ̀ ni o àwọn mẹ́ta ni àwọn mẹ́rin ni o tó bá ti lè wà lókè ilé wọn tí àwọn Lárúbáwá bá fi gbọ́hùn ẹyẹ lókè wọ́n wá jáde tán wọ́n wá wòkè wọ́n rí i pé àhámà ló wà lórí ilé wọ́n gbà pé ẹni tó wà nínú ilé yẹn kò ní pẹ́ kú Ànábì ní wàlá àhámà kò sí gbàgbọ́ nínú ẹyẹ àhámà nínú ẹ̀sìn Islam kìí ṣe àhámà nìkan gbogbo rẹ̀ yẹ ìbáàjẹ́ yẹ òwúwí ìbáàjẹ́ yẹ kíní kan níwọ̀n náà gbàgbọ́ àwọn òrùrí yẹn ti wà ti pẹ́ before kí Ànábì ó tó dé sallallahu alaihi wasallam Ọlọ́run wá fà Ànábì káwọn òrùrí burúkú yẹ kó lẹ́ni ìgbà ìfura yín lọ́kàn balẹ̀ mùsùlùmí ni yín mùmínì ni yín ẹyẹ ń lọ tiẹ̀ arábìnrin kan lọ́dún kan ló bá ọba pàdé mi ní skul kan mo lọ lè fisiti àwọn èèyàn bẹ̀ ló bá ní sars òun fẹ́ rí mo ní kí ló dé ọlọ́mọ yìí ń sọ kankan fóun ọmọ rẹ̀ tó mú dání ọmọ ń lọ lé kéwù òun ti ka àdísì ó ní òun kan jòkó nífa níwájú ilé òun lòun sì rí ẹyẹ òun tí sì ń bọ̀ ló bá dúró lójú wíńdò òun lòun bá lé bóun sọ wá lé lọ́lọ́ wọn á wò pé irú ẹyẹ yìí lọ́sàn-án gangan yóò bá ní kíní yọ̀ọ̀dà ọmọ yẹn ni wọ́n ń ka díìsì fún ìyá ẹ̀ pé superstition ni màmá tàtọ́ yòrò ní kọ́ dáa kò sí tẹ́yẹ fẹ́ ṣe fún yín Ọlọ́run ní kẹ́ gbára lé kẹ́ fọkàn tẹ̀ ẹ fọkàn balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ẹyẹ ò lè sínà kò sì lè sábúrú fún yín ó ní àmọ́ wọ́n ṣe sọ́nà wọn kàn sára gírí ni ó ẹ̀rú sì ń bá àwọn náà dì sí mo wá ní màmá àǹfààní kéèyàn máa ràn wọn lọ́lẹ̀ kéwòn nìyẹn ẹ bá fẹ́ jìn sọ́fìn ọmọ yẹn lọ́wọ́ ọmọ lọ sábà bíi tí wọ́n máa ṣe kínní tí wọ́n máa gáìdì yàn àwọn pé skul nìkan ni wọ́n rán ọmọ tiẹ̀ lọ gbogbo nǹkan ká yín wọ́n yẹ ká nínú biology wọ́n yẹ ká nínú chemistry wọ́n yẹ ká nínú physics bọ́ọ̀ bá ti rán ọmọ lọ́lẹ̀ kéwòn ọmọ lose tọ́pọ̀ kí tó bá padà yá wọ́n padà dán méke ọmọ rẹ̀ ní ọ̀padà máa darí ẹ̀ tọ́mọ yẹn bá ti wá ní ìbẹ̀rù Ọlọ́run àti ìmọ̀ ọmọ sàwọn kankan tó jẹ́ pé bẹ́yẹn ṣe bá kú nìyẹn wọ́n ti wá sàlàyé àdìsí fún yà ìyá nígbà tí wàá sọ́ọ̀sì pé àfa lẹ́yìn ọmọ kí ó sì lòun mo sì wá gbàgbọ́ ẹ̀mí mi sì wá balẹ̀ báyìí kọ́ wá pàdé àwọn fóònù màlúù funfun màlúù pupa àti màlúù dúdú mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀rà ọlọ́mọdé ayé àyàkúyà wọ́n jẹ́ àdàdàkúdà wọ́n fi wá ṣe fìtínà fáwọn ọmọ anábì Ádámà anábì ní wàlá hàmà anábì ní kẹ́nìkan yín ẹ má gbàgbọ́ nínú ẹyẹ hàmà o bọ́bá ti wà lórí ilé yín ẹ filẹ̀ síbẹ̀ ìtumọ̀ ẹni yẹn tó bá padà yá oòrùn bá pa yóò ṣe kínní yóò kó mẹ́ẹ̀ bójú bá dé yọ lọ kò sí aburú kan tó lè tọwọ́ ẹ̀ wá kò sí dáadáa kan tó lè tọwọ́ ẹ̀ wá lẹ́yìn èyí tí máa wá látọ̀dọ̀ Ọlọ́run anábì ní wàlá sọ́fàr anábì lẹ́yìn mùsùlùmí ẹgbọ́ wàlá sọ́fàr oṣù sọ́fàr
kìí soso aburú o téèyàn ṣe nǹkan rí mẹ́. àwọn Lárúbáwá gbàgbọ́ pé ẹni bá ṣe ìyàwó nínú sọ́fàrù ìyàwó yẹn yọ padà collapse. ẹni bá ṣe ilé nínú sọ́fàrù ilé yẹn yọ padà wó. ẹni bá ṣe ìrìn àjò nínú sọ́fàrù tí ń lè wá orí ńlu kan oye ìrìn àjò yẹn ò ní dá mo yẹ ṣe dáadáa nínú sọ́fàrù. Ànábì ní wàlá sọ́fàrù kò sí aburú kan nínú oṣù sọ́fàrù yàtọ̀ sáwọn oṣù tó kù. ìyàwó Aisha yín sọ fáwọn kan náà àwọn aláìmọ̀ kan wípé ẹyẹ fira yín lọ́kàn balẹ̀. ṣé bí àwọn bàbá yín máa ń sọ pé bẹ́ẹ̀ bá sì ìyàwó nínú sọ́fàrù ìyàwó rẹ̀ kò ní láṣeyọrí ìyàwó rẹ̀ ò ní da wàhálà ó ṣẹlẹ̀ láàrin wa tọkọ ẹ̀. nínú sọ́fàrù l'Ànábì so igi títòun òun lòun sì lọ́kì jù nínú àwọn ìyàwó Ànábì ẹ sì ní kò ní lọ́kì. ẹ yẹ kó níbi gbàgbọ́ burúkú sọ́fàrù báwo. àwọn náà ní àwọn oṣù tiwa náà níbí bíi September àwọn oṣù tó ní bàbà nínú September October November December wọ́n ní mo travel especially December wọ́n ní December kọ́ lọ́mọdé ó kó wa ní ẹrù lọ. ẹ dákun ṣé January sáwọn yóò kú nínú January sábúrò sáwọn yìí ní February sáwọn àwọn èèyàn kàgbákò nínú March. wọ́n lágbẹ́dágẹ́lẹ́ tó travel mọ́ wọ́n lọ́dọ̀ mọ́mọ́ rẹ̀ ọlọ́wọ́ fẹ́ lọ léwò tó lọ lọ́mọ́ ó ní oṣù December yìí náà ní bá yẹn lẹ́rù òun tọ̀hún ti ń ṣe kí ni jama ní ti tàtọ́ yọ̀rọ̀ ní tó ṣe yẹn tó bá yẹ kú lérí ẹ̀ tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ yọ wọ̀ náà kó tó wà lìjánà torí ẹlẹ́bọ kékeré ọ̀wọ̀ náà yọ padà wà lìjánà o kọ́lọ́mọjà wọ̀ tọ́ náà wọ̀ ìyàtọ̀ tí bẹ láàrin ẹbọ kékeré àti ẹbọ ńlá ni pé ẹbọ ńlá èèyàn ò ní jáde nínú nágbére tó bá ti wọ bẹ̀ kò sì ní tó àlìjánà wò àmọ́ ẹbọ kékeré èèyàn wọ̀ náà kó tó wọ àlìjánà torí pé yunafi kamala tawhid ó ń dín ìgbàgbọ́ yẹn kù tẹ́yìn gbàgbà pé travel nínú December yẹn sábàbí ni wọ́n gbàgbọ́ lọ́wọ́ bá aláàní ní ma ní kéèyàn lásídẹ́ǹtì àbí àmọ́ gbà pé sábàbí tóun lè fi ní ásídẹ́ǹtì ni àní pé ní ẹlẹ́bọ ńlá ẹlẹ́bọ kékeré lápè yọ máa rí mí ní mùsùlùmí àmọ́ tọ́ba ikú lérí ẹ̀ tí ò túbá yọ wọn náà kó tó wà lè jẹ́nà. akhrajahu tí wọ́n ní akhrajahu nínú ma kí ni wọ́n sọ yẹn jama akhrajahu al-Bukhari wa Muslim àwọn afáwa méjèèjì ni wọ́n gbàdé sí wa authentic hadith ni superstition ló lè stop ẹ nínú ayé ẹ. zada Muslimun wọ́n ní taba lọ́dọ̀ Imam Muslim ó tún lé lọ́dọ̀ tiwọn nínú ẹgbàá wa tọ̀dọ̀ tiwọn yìí pé wàhálà náà ànábì ní kò sí gbàgbọ́ kéèyàn máa gbàgbọ́ nínú ìràwọ̀ kan wàhálà náà yìí pé ìràwọ̀ báyìí yọ níjọba yìí wàhálà fẹ́ dé nìyẹn o àbẹ́yìn orí lálẹ́ àná ni ẹ sì wá sùn gbogbo yẹn sùn ṣé ẹ rí lárúbọ ọmọ arìnrìn káàkiri ìlú alẹ́ mi rí tí wọ́n náà rí wàhálà ti dé o wọ́n máa fi ìràwọ̀ dájọ́ aburú tí wọ́n ṣẹlẹ̀ lérí ilẹ̀ àbí wọ́n bímọ báyìí pé ọmọ yẹn àná ni wọ́n bí ìràwọ̀ tó wà lókè ìràwọ̀ yẹn dà ọmọ yẹn yọ́ làmìlàkà lálẹ́ yọ́ làmìlàkà lọ́jọ́ alẹ́ yóò tóbi yóò jẹ́ yẹn ńlá ànábì ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà kò sí tó kan oore àtàbúrú tó ṣẹlẹ̀ pẹ̀lú ìràwọ̀ tó wà lókè òun kan wà ń bẹ̀ ọlọ́run fi dírẹ́sì sánmà ọlọ́run fi ń tàn mọ́lẹ̀ sí sánmà kò lè sèyàn lóore kò sì lè fa aburú fún yàn kò sì jẹ́ sábà bí aburú fẹ́ di kankan ọlọ́run náà ń ṣe ti ń jíṣẹ́ tiẹ̀ lọ ẹ darí ọ̀rọ̀ yín lọ sọ́dọ̀ ọlọ́run ni bàbá ń sọ fún wa yìí ẹ kó ọ̀rọ̀ yín síwájú ọlọ́run pátápátá ọ̀dọ̀ rẹ̀ lóore ti lè wá ọ̀dọ̀ rẹ̀ ní àdánwò ti lè wá ẹ wá bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ ẹ dúpẹ́ tó bá dàn yín wò ẹ pè é bẹ́ẹ̀ ṣe sùúrù. wàlá gúùlà yìí òun náà ni àlìjánu kan tí wọ́n máa ń bẹ̀rù tí wọ́n fojú rí àwọn lárúbáwá gbà pé ẹ máa ń dá lọ nínú gbó oye yọmọ wọ̀ tún yọmọ wò sí wàlá gúùlù wípé yá àdìtẹ̀ múra kí gúùlù kọ́ mọ́ bá a ṣe ọ lọ́nà nítorí pé àlìjánu kan ni ti ń bẹ nínú dẹ́sàtì àbí ń bẹ nínú gbó gẹ́gẹ́ bá àwọn Yorùbá náà máa ń ṣe mú pariwo pé olúgbó gúùl ayé yadhillu aw yudhillu nas yìí máa ń sọ àwọn èèyàn nù téèyàn máa rìn dà ikó tí wọ́n máa rìn
tí ò ní mọ bí ti ń lọ mọ́ tọ́mọ́ tí wọ́n lè rọ́ ọmọ wa bá wọn pé ṣé gúúlù ti yọjú báyìí àmọ́ ti já síbílẹ̀ kan ẹja tó ń gba bí iṣẹ́ gúúlù nìyẹn o àlìjánu kan ni wọ́n kì í yẹn ipe ó lè sọ yàn ní ó sì lè fi yàn mọ̀nà tọ́mọ́ tí wàá mọ̀nà wọ́n ní gúúlù lọ́jáde sí wa yẹn tọ́mọ́ sì nà wọ́n ní gúúlù ní o ànábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti sì nà ẹ̀pẹ́ ọlọ́run ọba kọ́ fi yín mọ̀nà ni o wọ́n ní ó lè ní àwọn ńlá ó lè fa burú sáwọn ó lè fa burú sáwọn lérí ìrìn àjò àwọn wàláhùnmá àni ànàsì wàláhùnmá àdìsí kan tó ń wà tó jẹ́ pé àwọn méjèèjì ló ní àwọn mélòó ni wọ́n rí fásitì jama wàláhùnmá imaamu Bukhari wa Muslim anabi sallallahu alayhi wa sallam wọ́n tún wọ́n sọ nínú àdìsí tí imaamu Bukhari àti Muslim gbà wá qala rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé la adewa gẹ́gẹ́ bí ta sọ lẹ́ẹ̀kan wípé àrùn kan máa dọ́dọ̀ yàn láì sínú kádàrá ọlọ́run èyàn gbọ́dọ̀ gbàgbọ́ o wàlá tiyara lẹ́yìn náà superstition ká máa fẹ́ yẹ darí nǹkan èyàn gbọ́dọ̀ gbàgbọ́ wa yu'jibuni l-fa'al ay yasurruni l-fa'al anabi ní àmọ́ fa'al oye òun máa ń dùn mọ́ mi qalu wa mal fa'al wọ́n wá bí anabi pé kí ni ń jẹ́ fa'al qala al-kalimatu tayyiba anabi náà ní ọ̀rọ̀ tó dáa téèyàn gbọ́ anabi ní ìyẹn ó ti ìyẹn máa ń dùn mọ́ mi tí n bá gbọ́ látara ìfọkànsọ́dọ̀ ọlọ́run irú àwọn ọ̀rọ̀ wo ni wọ́n rí fáṣí jama kí ni ẹ fẹ́ jọra wọn àmọ́ kò kì í ṣe nǹkan náà al-fa'al wa tiyara lápèjúwe ọ̀rẹ́ nìkan ẹni yẹn wà nínú ilé ìwọ̀n pariwo ń ta mí ń ro mí ọkàn gbọ́ tẹ́nìkan rìn lẹ́yìn ilé àbí wájú ilé oníyá Salim ìwọ bàbá alálàáfíà yín ìwọ tó gbádùn yín sẹ́mi pé wọ́n fẹ́ gbádùn àbí ó sì fẹ́ lálàáfíà kọ́ wá fọkàn sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fẹ́ fún mi lálàáfíà nìyẹn ọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ dáadáa bí kéèyàn máa wá nǹkan káàkiri kéèyàn máa wá nǹkan káàkiri kẹ́nìkan wá ní wọ́n tó ń wá nǹkan ó rí o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yín sì rí lóòótọ́ sẹ́yìn pé ohun tó gbọ́ àtọ̀rọ̀ tó gbọ́ lọ́fọ̀kàn sí pé ọlọ́run ó ṣe kínní ọlọ́run ó ṣàánú òun ní ọ̀já kan nínú ọlọ́run ìbá àmọ́jọ́ wọn bá wí kéèyàn máa lọ níwájú ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó ń ṣépele òun kàn wá ń lọ níwájú pé aṣọ oríire ni wọ́n lọ́mọ́sá jẹ́ ń soríire o torí pé ìfọkànsọ́dọ̀ ọlọ́run ni kìí ṣe pé ẹni yẹn lọ́wọ́ òpin gbà tó ti kọjá yẹn òun soríire alikẹ́límà àtọ̀yìnbà ọ̀rọ̀ tó dáa téèyàn bá gbọ́ ọ̀rọ̀ tó dáa ó wà lọ́sibítù ó ti ẹnìkan wá ń ṣàdúrà fẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n ní gbogbo yín lẹ́dìdé kó ń bí lálàáfíà wọ́n ní wọ́n lọ́hùn mọ́sàdín lálàáfíà o ọ̀rọ̀ tó dáa ni ọlọ́mọsàdín aláṣeyọrí ànábì ní irú àwọn ọ̀rọ̀ báyìí òun dáa téèyàn bá gbọ́ oyè tẹ́mi rẹ̀ wá lọ́bẹ̀ pé kọ́lọ́mọsàdín ṣerú nǹkan bẹ́ẹ̀ fún yàn kò kí ṣe kíni kò kí ṣe aburú wala abi Dawuda bi sanadin sahihin àni Uqbata ibn Amiri àbáwa Abu Dawud àwọn náà gbà wá nínú ẹgbà wa àwọn tó lálàáfíà látọ̀dọ̀ àfáà Uqbata ibn Amir qal dhukirat at-tiyaratu inda rasulillahi sallallahu alaihi wasallam faqal wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa superstition níwájú anabi njọ́ka ká máa fẹ́ yẹ darí nǹkan wa qala ahsanuha al-fa'lu anabi ní fa'lu ló dáa nínú àwọn èrò téèyàn máa ń rò òní al-fa'l kéèyàn máa ń ro èrò dáadáa wala taruddu muslima ìyẹn ò wá ní dá mùsùlùmí padà kó mi tó fẹ́ ṣe bí tọ̀hún ṣe máa ń dáyàn padà kó mi tó fẹ́ ṣe kíní ní tó fẹ́ ṣe sọ̀rọ̀ pé yẹn bá fẹ́ ṣe ẹ̀sọ̀ ṣèkọ́nsìn tí yàrá nìyẹn èèyàn padà sílé tó bá jẹ́ Yorùbá àwọn tó bá jẹ́ mùsùlùmí yóò máa lọ tiẹ̀ ni òwò aláǹtakùn ọ̀tá di lójú ọ̀nà la tarudduhu oyin taruddu káfíìr yóò wò pé àṣetìlélẹ́yìn yóò máa ronú èrò burúkú ọmọ wá sínú ọkàn rẹ̀ pé òwò aláǹtakùn ń sàn ta díhun ni aláǹtakùn tí ń lọ jẹ́jẹ́ tí ń wá ní tí ó jẹ́ lọ aláǹtakùn ìwọ wá ń fi aláǹtakùn tó tẹ̀ mọ́lẹ̀ tí ó parẹ́
ọwọ́ ń fi àrẹ̀ pé kìí sọ aláǹtakùn ló tó ń fi à owó ẹ̀ tó ta mọ́ ọlá owó rẹ̀ okùn tí mú káàkiri okùn rẹ̀ wà nínú ẹ̀yìn máa ń ta káàkiri ni Allah ló fi síbẹ̀ okùn yẹn ni wọ́n ń dẹ́rù bá àwọn mùsùlùmí kìí sọ aláǹtakùn gangan ẹnìkan wọ́n ń dẹ́rù bá àwọn èèyàn ẹlòmíì ná millions lẹ́ni dáwé ẹlòmíì ó ti sògùn délé ológun débi pé ẹ dákun owó aláǹtakùn náà ní owó aláǹtakùn náà ní lójoojúmọ́ ni máa ń ta wúdíwùn bọ́n bá ti ń lọjà tó ń lọ mọ́sálásí Ọlọ́run sọ wọn bí aburú bẹ́ẹ̀ idha ra'a ahadukum ma yakrahu Ànábì lẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá rí nǹkan tí ọkàn yín kọ̀ ẹ̀rí ma yakrahu ọkàn kọ̀ pé ṣé èsè pé tí wọ́n ń sọ ní tí Yorùbá ń sọ lọ́fẹ̀ẹ́sẹ̀lẹ̀ ọ̀dà bá ṣe jáde kó ní hálíkọ́nsì àwa ń lọlé ọkàn dárin kan ní owó aláǹtakùn bá ta lọ́ba takùn díọ̀ lọ́ba ń já kó lára báyìí ẹ̀mí rẹ̀ ó gbọ́n àbí òní gbọ́n má parọ́ ṣe ṣètọ́nà ọ̀ràn létí Yorùbá pé owó aláǹtakùn tó bá ti ta díyàn tó ta fún yàn téèyàn fara kọ́ nílẹ̀ Yorùbá àdánwò ń bọ̀ ni sórí bó ṣe rí yẹn ẹ̀mí rẹ̀ ó kọ́ kọ́dà bó ní imán oyè ṣètọ́nù ọmọ gbé wá fún ọ nínú ọkàn ipe ṣe tíra tá a fa alẹ́kọ̀ọ́ ń kalẹ̀ wọ́n fún un gbára lé ọfẹsẹ̀ òsì kọ́ lánàá odúfẹsẹ̀ òsì kọ́ lẹ́ni wọ́n sì ti pinnu pé láyé rẹ̀ òní délé adáfá òní délé kínní òní délé aláwo òní dọ́dọ̀ àfún ìjálàbí ẹlẹ́bọ òní gbọ́dọ̀ dọ̀dọ̀ pásítọ̀ wọ́n ti pinnu àmọ́ kínní yẹn ń bá òní jẹ́ bó ṣe ṣe kínní bó ṣe rí àbí bó ṣe gbọ́ àlẹ́bí nítorí kọ̀ yín tẹ́ bá rí ní ti ọkàn yín kọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó gbajúmọ̀ nínú àwùjọ wa aláboyún ọkàn rí èkúté àbí òkété lọ́sàn-án gangan nílẹ̀ Yorùbá tá aláboyún bá ń lọ tó bá rí òkété lọ́sàn-án gangan Yorùbá ti ní ìtumọ̀ fún òun náà ni pé kò ní oyún yẹ kò ní ṣe kínní kò ní sọ ìyá aláboyún oníjàlúbàbù onínìkọ́ ni wà ń lọ lọ́sàn ọwọ́ rí òkété ọkàn rẹ̀ ọkọ̀ abẹ́kùnrin ní kọ̀ yóò ní a'udhu billahi minash shaitani irú àdánwò lẹ́lẹ́yìn kí ni tó mẹ́lẹ́yìn ṣètọ́nà máa sọ fún pé nǹkan bẹ́ẹ̀ mẹ́wọ́ yóò ní kò sí nǹkan bẹ́ẹ̀ ọkàn rẹ̀ kọ̀ abẹ́kùnrin ọkọ̀ Ànábì tẹ́ni kọ̀ọ̀kan yín tí ó bá ti ṣẹ́sìn yín lọ́kàn bẹ́ẹ̀ oyè Ànábì ní falyakul ẹ má dákẹ́ o Ìbílísì ò ní fi yín lẹ̀ o yóò tún rán ọ létí lóru pé aláboyún ajá ọmọ ẹlẹ́sìn èyí máa ń fi ti Yorùbá náà sílẹ̀ kọ̀ọ̀kan o ó tó wá jásù kò tó jẹ́ pé bóyá inú wa rún mọ́júmọ́ àbí kíní kan ṣe ní tí wọ́n wí ní ṣe kíní ní máa ń bọ̀ ẹ̀dá ni wá èèyàn ni wá Ànábì gbogbo ẹni tó bá ti ṣẹlẹ̀ síbẹ̀ tí Sàtánì ń dá èròkèrò sí tí wọ́n ń ba ọlọ́kàn jẹ́ falyakul kó sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé Allahumma ìwọ Ọlọ́run bá mi la ya'ti bil hasanati illa anta kò sẹ́nìkan tí máa mú dáadáa wá lẹ́yìn ìwọ Ọlọ́run ọba wala yadfa'u sayyi'ati illa anta kò sẹ́nìkan tí sì máa dáàbò bò yẹn níbi aburú lẹ́yìn ìwọ Ọlọ́run wala hawla wala quwwata illa bika kò wá sí tí ó yí padà kò sí sagbára tó lè fi yí padà àfi pẹ̀lú agbára ìwọ Ọlọ́run nìkan bó bá ti wú yẹn ó ti borí ṣetán yóò wà dẹ́kọ̀ mọ̀tòmọ́ tó ń sọ Allahumma ìwọ Ọlọ́run ọba la ya'ti bil hasanati illa anta kò sẹ́nìkan tí ó mú dáadáa wá fún mi lẹ́yìn ìwọ Ọlọ́run wala yadfa'u sayyi'ati illa anta kò sẹ́nìkan tó lè dáàbò bò yẹn níbi aburú lẹ́yìn ìwọ Ọlọ́run wala hawla wala quwwata illa bika ọ̀dẹ̀ sí kankan tí ó yí padà kò ságbára tí ó fi yí padà àfi pẹ̀lú agbára ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run ọba lọ́ba tí ọmọdé yẹn sọ nírọ̀rùn ìwọ Ọlọ́run ọba lọ́ba tó di ìwọ ló tó kan rẹ̀ àbọ̀lọ́ lè gbọ́jà náà ni oyè ọwọ́ àṣẹlẹ̀ sí ọ láti tètè sọmọ Ọlọ́run ọba kọ kàṣíkárì yín especially ẹni tó bá ti pẹ́ nínú Yorùbá èyí ti pẹ́ nínú shirik kò lè lọlẹ̀ kánà nínú ọpọlọ rẹ̀ mọ́tàn rẹ̀ ọwọ́ sọ pọ́pù lọ sí company wọ́n gbéṣẹ́ fún ọ ọwọ́ di lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ó fẹ́ múra ọwọ́ tó ń wá aṣọ pọ́pù yẹn káàkiri nínú wardrobe kí ló fẹ́ mọ́ sí yẹn jẹ mọ́ tàtọ́ yìí ló fẹ́ sí yẹn náà ìtumọ̀ ẹni pé aṣọ yẹn ló jẹ́ kí orí yẹn nítorí wọ́n wá aṣọ yẹn káàkiri títí tó fi kàn án ní sàlẹ̀sàlẹ̀ aṣọ tó ń fẹ́ wọ̀ lọ aṣọ yìí lòun wọ̀ lọ níjó ní tí wọ́n fi fún un ní contract this is superstitions
àtàsọ blue àtàsọ green àtàsọ white kò sọ kankan tí máa ń fún yàn lórí lẹ́yìn Ọlọ́run ìtọ́lọ̀ ń kọ́ ọmọ ní sánmọ̀ ni wọ́n fún yẹn bó o tó wọ́n sọ green lọ́tọ́lọ́ wọn bá kọ́ wọn ní fún ní kankan kò sí táwọn yẹn fi ṣe superstition kò sí tí wọ́n fi ṣe wọ́n fi fìlà ṣe ẹ̀dẹ́ fìlà yẹn dáadáa o kán lè mọ̀ pé àfa nìyẹn o kán lè gbéṣẹ́ yẹn fún yẹn o níjọ́ tó bá tún padà lọ́yọ́ tó wò pé fìlà yẹn dà fìlà tí mo dé lọ́njọ́ yẹn tí wọ́n fi pè mí láfa bóyá tí n bá ti tún dé wọ́n pè é ẹgbẹ́sẹ̀ fàáfà àfa yẹn irú fìlà tó dé njọ́ yẹn náà nìyẹn wàláhì kò síbi tí ṣètò lè gbà yọ sí yàn fìlà ní wọ́n fún ọ ní contract bó wí láwà ní tọ́lọ́wọ̀n bá kádàrà wọn ní fún ọ láwà ní rẹ kó tó báyìí wọn ní fún ọ èyí máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà yìí kálọ̀ lè mà allahumma la ya'ti bil hasanati illa anta wala yadfa'u sayyi'ati illa anta wala hawla wala quwwata illa bika walau min hadith ibn mas'ud walau min hadith ibn mas'ud marfu'a wọn ni tún wá nínú hadith àfa abdullahi ibn mas'ud kọlọmba ayọ nísìn gbogbo wọn hadith yìí dọdọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní atiyaratu shirikun anabi ní superstition anabi ní ẹbọ ní atiyaratu shirikun ká máa fi nǹkan darí ní tí ó ṣẹlẹ̀ àbí ní tí ó ní ṣẹlẹ̀ atiyaratu shirikun anabi kpóri rẹ̀ anabi sọ̀rọ̀ tán afa wa abdullahi ibn mas'ud ọ̀rọ̀ tí ń sọ lẹ́ẹ̀kan afa abdullahi ibn mas'ud wa ni wa ma minna illa onítàwa ní bẹ́ẹ̀nu wa ti kìíní ìṣẹ́sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wa ma minna illa tani wa ń bẹ́ẹ̀nu gbogbo àwa yìí tó jẹ́ pé nǹkan yẹn ìṣẹ́sí lọ́kàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan walakinna Allaha yudhihibuhu bitawakkul adhahaba yudhihibu àmọ́ Ọlọ́run bá Allah látara pa agbára lé òun ni ó wà á mú èròkèrò yẹn kúrò nínú ọkàn wa ní òfin ní dàwálà mu wa ma minna illa ṣé wà lọ́wọ́ àpò bọ́m̀bẹ̀ tí ṣètò mẹ́rin lára rẹ̀ ọlọ́lé iléyà òǹdé báyìí gbogbo ṣẹ́ dàrú àsìkò tó lọ́n fẹ́ daṣẹ́rú ó jẹ́ nínú òǹkà lọ́dọ̀ Ọlọ́run ó wá bọ́ síjọ́ kẹrin ọdún wọ́n sì déjọ́ kẹta ọdún ẹnìkan sọ fún ọ pé sóun ní ọmọ tìráfù nígbà tẹ̀ nígbọ́ àdáwò ní ìjọba ilé tó lọ yẹn òun kọ́ lọ́ fa burú sí ọ òun kọ́ lọ́ fa burú sí ọ ó ti wà náà àkọọ́lẹ̀ rẹ̀ pé nǹkan bá yọ ṣẹlẹ̀ ọ̀darí iléyàdé kò díjọ́ kẹrin lọ lọ́ní bá sí ẹnìkan sọ fún pé ṣe bá ní kẹ́ ẹ máa wálé àyìnbó wálé tó lọ́sìn tó dé nsìn ṣé nǹkan yí padà ìlú wa yìí kìí ṣèlú tẹ̀yìn máa sá fún ọmọ ìyá mi gbogbo àwọn tó wà nílùú yẹn ṣe gbogbo wọn lọ́dà fún gbogbo àwọn tó wà nílùú yẹn tó wà nípò ìlú yẹn ní bá máa jọ́ da fún yàn ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ́dà fún níta ń gbọ́ yé nínú Tawheed ni pé jákàn rẹ kó lára gbogbo ń tọ́lọ́wọ́n bá aláàdá wá darí ọkàn rẹ sọ́dọ̀ ọba adẹ́dá nìkan lọ́ba tán àwọn tá à ń pa nílẹ̀ Yorùbá látijọ́ yìí nìyẹn ìgbà náà ló tó sinmi ìgbà náà ló tó ní halawatul iman ìgbà náà ló tó ní adùn ìgbàgbọ́ kéèyàn ní ìgbàgbọ́ taste ni ó ní taste ẹni bá ti tọ́ wò ó ní ọmọ gbádùn ilé ayé tá a wà yìí òun Ọlọ́run ọba aláà tó wá kó àlìjánnà fún lọ́run tí ó lọ lè sinmi ń bẹ̀ àmọ́ environment wa yìí jẹ́ máa ọ̀ndà nǹkan rú gan Ọlọ́run ọba aláà kọ́ máa jọrọ̀ wọ́ dàrú o abúláàbù Mas'udi ní ìgbáralé Ọlọ́run ọba wa lọ́lọ́run ọba aláà fi ń mú lọ o because tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kan sọ pé Allahumma la ya'ti bil hasanati illa anta wala yadfa'u sayyi'ati illa anta wala hawla wala quwwata illa bik táwọn bá ti wí bẹ́ẹ̀ èròkèrò yìí ti kú ọlọ́kàn wa àmọ́ pé nìkan kèrò wọ́n ní àdìsí tó wá látọ̀dọ̀ Imam Ahmad wọ́n náà gba àdìsí kan wá látọ̀dọ̀ Ibn Amr wọ́n lànà Nabi sọ pé márọ̀ dátì tiyaratu an hajati gbogbo ẹni tí superstition bá ti dá padà tí ò lọ lè bí ya bùkátà tí ń lọ lè bí ya má ọ lọ ọfẹsẹ̀ kan kọ ó ti yẹ kò wá lọ mọ́ padà sílé rọ̀dátì àtúyàrá tíyàrá lọ dá padà sílé on travel abroad ó dé Kẹjà báyìí oye lọ́ba rí èkúté kan tó sáré kọjá wájú ẹ̀ ọmọ Yorùbá sí lòun ó ní mọ́tò ọ̀ya dráìfà ọ̀ya tán padà
ẹ̀sà tí ò sí mo travel mọ́ kí ló dé sà oníṣẹ́ ìwọ ọ̀yájú ò rí èkúté ní ìbàjẹ́ Yorùbá confam Yorùbá yẹn ní problem belief lágbára púpọ̀ jama tó bá belief ọmọ ìyá mi tó bá fẹ́ rí 1 trillion tó sì mọ̀ pé yín tó ń belief yín ikú ni ó fà fún un àrùn ni ó fà fún un ọláyé kò ní lọ torí belief lágbára púpọ̀ bá a ṣe wá sí mọ́ṣáláṣí belief la fi wá kí ló dé tó yà sàlá tó gbà tó ń bọ̀ nígbà tó belief ti ń ṣe mẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n á délé wọn kẹrù kalẹ̀ tán ìyàwó ní sòsí ọlọ́wà kí ló ṣẹlẹ̀ ó ní òun rìn kan báyìí culture ti wa àti Yorùbá mọ́ bẹ́ẹ̀ bá rírun nǹkan bẹ́ẹ̀ òun ò ní dá o gbogbo ẹ̀mí ẹ̀ ni pé plane ọjà àbí mọ́tò ọ̀pá òun àbí bísí tó ń bá lọ òfò lòun ṣe ń bẹ̀ báwọn lárúbáwá ṣe máa ń padà tá máa ń lọ sáàmù ni àbí wọ́n ń lọ sí Yaman lànàbí wàá dé lọ́wọ́ ayọ̀ wọn kò ní orí bú yẹn ipe ẹ gbọ́dọ̀ padà mọ́ o gbogbo tó bá wù kẹ́rì ọlọ́wọ́n bá Allah ọ̀dọ̀ rẹ̀ ní success wà ànábì ní mọ̀rọ̀ dátù Tira gbogbo ẹni tó bá dá padà ọ́fẹ̀sẹ̀ kọ́ àbí owó aláǹtakùn ọ̀tá di lọ́wọ́ padà lọ́wọ́ lọ́jà mọ́ òun lọ ibi tí ń lọ mọ́ ànábì ní tó bá ilé padà tí ò ṣe mọ́ àbí ìyàwó tọ́lọ́hún fẹ́fẹ́ oní ìyàwó yìí dàbí ọ̀dà ó tún ẹ̀yẹ la pósì lọ́wọ́ lóun ọ̀fẹ́ ìyàwó náà mọ́ ọ̀sà padà kó ní bùkátà rẹ̀ tó fẹ́ lọ lè bí ya ànábì ní faqad ashraka ó ti ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹbọ ńlá ni abẹ́bọ kékeré ó ti ṣe ẹbọ kékeré sọ́dọ̀ Ọlọ́run tó bá kú lérí ẹ̀yọ́ wọ̀ náà kó tó wà lè Janna tọ́mọ́ láwọn ọmọ náà nílẹ̀ Yorùbá wọn pọ̀ gan o kọ́lọ̀ mọ́kà wá kún wọn ní o ká má bàa wọ náà láàfin jókòó yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ká máa kan tá nàbì ní yọ ṣẹlẹ̀ tá nàbì sọ fún apọ́lọ́ ní nǹkan báyìí bó ṣe rí rẹ̀ ànábì rẹ̀ tí ọba fi lè padà sílé látara pé ó rí nǹkan kan àbọ̀gbọ̀ nǹkan kan kò wá bí àbùkátà rẹ̀ mọ́ látara ìbẹ̀rù ìpáyà ó wá ká ọkàn kúrò lọ́dọ̀ Ọlọ́run ó ká ọkàn sọ́dọ̀ nǹkan yẹn ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó ti gbé ń tọ̀hún sípò Ọlọ́run ọba kọ́ọ̀lù fama kafaratu dhalika àwọn sàhábà wọn wá bí ànábì pé ẹni bá wá padà sílé ọwọ́ ọ̀nà ti pé wọ́n mọ̀ ní kíní yọ̀ọ̀dà ó sì ti padà ọ̀rẹ́dì kí ni ó ṣe tọ́lọ́run ọba aláwọ̀ fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ tí òfin ní wọná lọ́rùn ànábì ní qala an yakula ànábì ní kọ́ yanu kọ́ sọ ni kọ́ sọ pé Allahumma ìwọ Ọlọ́run ọba la khayra illa khayruka wala tayra illa tayruka wala ilaha ghayruka Allahumma ìwọ Ọlọ́run ọba mi la khayra illa khayruka kò sí oore kan tí wá láti ibi kan àfọ̀dọ̀wọ́ Ọlọ́run kan wala tayra illa tayruka kò sábúrú kankan tí sèyàn látọ̀dọ̀ ẹnìkan àfàbúrú tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run wala ilaha ghayruka kò sí sí Ọlọ́run ọba tá a gbọ́dọ̀ sìn tá a gbọ́dọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lẹ́yìn wọn nìkan ìtí mo gbàgbọ́ tẹ́lẹ̀ mo ti wá túbá ìtumọ̀ ẹni yẹn nǹkan wọn ò lè faburú sí mi ìwọ lọ́wọ́ máa ń fàdánwò kan yàn ànábì ní tó bá ti wí bẹ́ẹ̀ wọ́n sì pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ pípadà tọ́padà yẹn ipò wọn lọ́mọ yẹn ó ti dẹ̀ṣẹ̀ wọ́n wà parẹ́ kódà kìí ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá ni torí gbogbo tí ó bá ti múyàn wọ́n náà ẹ̀ṣẹ̀ ńlá ni. ẹ jẹ́ àwí jama Allahumma la khayra illa khayruka wala tayra illa tayruka wala ilaha ghayruka tó bá ti wí báwọn ọmọ ìyá mi èèyàn ti bọ́ lọ́wọ́ yà kàfàrà mu wọ́n tẹ́ mọ̀ kàfàrà sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ìyàwó ẹ̀ lásìkò lọ́sàn Ramadan kí ni wọ́n ní yọ̀sán kàfàrà eléyìí ni kàfàrà ọ̀ràn tó dáhùn ẹ̀dá Ọlọ́run bá kan dáwọ́ padà orí nǹkan kan wá padà ẹ̀rú kan yẹn bà ọ́ wà lọ́bí ọlọ́mọ ó ṣe ń tọ́ fẹ́ ṣe mọ́ ó bẹ̀rẹ̀ sí kẹ́dùn jáde nínú ilé kí ló dé wọ́n ní sẹ́yìn ọ̀rẹ́ yẹn lókèlé nígbà padà wà dọ̀sán wà kẹ́rù padà ọ wá di pé tó mistake lòún ṣe ní ti ọkà ni yìí pé ìwọ Ọlọ́run ọba lè ó sóore fún yàn o ìwọ ló sì fà dánwò kan yàn o kò sábúrú lára ẹyẹ kò sóore lára ẹyẹ
abi ala bimannihi wa karamihi wa asma'ihi wa sifatihi ay ja'alani wa iyyakum min al-muwahhidin kọlọ bọ́sà fẹ̀mí àti sínú àwọn tí ó wà nínú olùgbàgbọ́ òdodo àtẹ̀bọ́ ńlá àtẹ̀bọ́ kékeré ọlọ́mọdé àbá wọn ṣe kankan nínú méjèèjì ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa àníwá utiyarọ fi biladi Yorùbá tíyàrá wa pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá wọn ní ẹni bá ti kú sínú omi ẹ gbọ́dọ̀ sí ń sílé ẹ gbọ́dọ̀ sí ń sítẹ́ wọn ní àfikẹ́ lọ lè gbẹ́ ilẹ̀ ní etí omi gbogbo property rẹ̀ bàtà rẹ̀ aṣọ rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ sí tẹ́ ẹ bá ti ṣe ikú ọ̀wọ̀ọ̀wọ̀ ni o àkúfà ni o ẹ̀gbọ́n rẹ̀ náà tẹ̀lé àbúrò rẹ̀ tẹ̀lé bàbá rẹ̀ tẹ̀lé ìyàwó ẹ̀ lè tẹ̀lé gbogbo àwọn ọmọ ẹ̀ lè tẹ̀lé tí Yorùbá ti wá gbọ́ pé wọ́n lọ́mọ kú wọ́n lọ́mọ bómi lọ́ní inú omi wọ́n ti yọ Yorùbá wọn máa pé ẹ má sin sílé o ẹ má sin sílé o wọ́n ní ọ̀dà o wọ́n ní ọ̀dà ta ló sọ bẹ́ẹ̀ àìsí kò mùsùlùmí sílé o ìtẹ́lẹ̀ àmọ́ ń gbé lọ ní táwọn gbàgbọ́ ni pé ẹ má sin síbi kankan àfi bó àfi tí omi kọ́dà ẹ̀ tún kó àwọn property rẹ̀ síbẹ̀ mo ní ẹ sá gbé laptop rẹ̀ náà síbẹ̀ àti táàpù ẹ̀ kí mọ́tò rẹ̀ náà ẹ fi síbẹ̀ àwọn tí àwọn gbọ́n jù yín lọ àwọn wà bá yín kó adé náà ni pé báyà wọ́n fẹ́ sìnkú síbi kan wọ́n wá ní ibẹ̀ yẹn káwọn fẹ́ lò èyí àwọn tí wọ́n ń sìnkú sílé ni o ẹ má sin bàbá síbẹ̀ yẹn o ẹ̀yìn ni kẹ́sí wọ́n sí o kò sí lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ní àtiwájú àtẹ̀yìn ìtẹ́lẹ̀ àgbókù mùsùlùmí lọ ọ̀dà wọ́n wá ti gbẹ́lẹ̀ tán wọ́n wá ní ẹ má da yẹ̀pẹ̀ bò ó tẹ́ ẹ bá fi da yẹ̀pẹ̀ bò ó iyọ̀ bá gbà pé àwọn èèyàn ò ní pẹ́ máa kú lọ́kọ̀ọ̀kan nínú ilé yẹn wọ́n wá ní kẹlẹ́ lè gé igi ọ̀gẹ̀dẹ̀ òun lẹ́wà sin síbẹ̀ ẹ wá da yẹ̀pẹ̀ bò èèyàn gbọ́dọ̀ bá wọn ṣerú ẹ̀ láì ṣe bẹ́ẹ̀ àwọn ayá mi ọ̀wọ́ ẹ̀nà kó tó wà Jánnà torí pé igi ọ̀gẹ̀dẹ̀ kì í pa àyàn sàárè gbígbẹ́ kì í pa àyàn yẹ̀pẹ̀ kákó yẹ̀pẹ̀ kó nu lẹ̀ kò kì í pa àyàn aláàní pa àyàn nǹkan tí èsì tẹ̀dá ká máa ń lọ mẹ́ta lọ́rùn ni wọ́n ń pè ní tàtọ́yọ̀ àsìkò tó dáyé ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àsìkò tó kú mbẹ́ ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run jágun lẹ́mìlẹ̀ dáadáa ẹni tàtọ́yọ̀ nílẹ̀ Yorùbá òun náà ni kí wọ́n ní obìnrin tó bá ti bímọ nínú ilé tó wá fẹ́ wọn nílé wọn wọ́n ní kò ní jẹ yọ̀ fúnjọ́ méje láì ṣe pé ó ní hypertension ó sì ní stroke wọ́n ní àtẹ́ni ọmọ sí kínní àtẹ́ni ọmọ jẹ kí ló dé wọ́n ní torí kọ́ ọmọ yẹn kọ́ ọmọ bá kú pé àṣà àtàwọn kì í ṣàṣà ọ̀sá ní ṣíríkì ní ẹbọ ní ká jẹyọ̀ ká má jẹyọ̀ kò ní kankan ṣe nínú orí àtàbúrú tí mo ṣẹlẹ̀ síyàn téèyàn bá ní ìlera má jẹyọ̀ ọ̀tọ̀ ipe ẹsẹ̀ rẹ̀ wú kó tó bímọ ó ti ní high blood pressure ẹ má jẹ́ ó fi yọ̀ sóúnjẹ ọ̀nà pé ìyẹn normal àmọ́ pé iyọ̀ wù jẹ iyọ̀ sì ní sìn kankan fún wọn wá ní tó bá ti jẹyọ̀ níbo láàrin ijọ́ méje yẹn aburú máa ṣẹlẹ̀ superstition àwọn míì wá ní bóun ṣe wà yín àwọn kì í jẹ wà nínú family àwọn míì wá ní àwọn kì í jà kàrà nínú family àwọn àwa béèrè pé kí ló dé sí ẹ̀yin jẹ wà wọn làwọn máa ń jẹ wà bọ́tà kàrà no nítorí pé táwọn bá jà kàrà oyè àwọn ọmọdé fà sẹ́yìn nínú ayé àwọn ọmọdé fà sẹ́yìn nínú sẹ́ àwọn oúnjẹ kan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá tó jẹ́ pé normal oúnjẹ halal ni àmọ́ àwọn ẹbí kan ti ṣe léèwọ̀ fúnra wọn látara èrò ipe ẹni bá jẹ òòṣà àdílé àwọn bàjà nítorí bẹ̀rẹ̀ rẹ̀ gangan nìyẹn torí kíní kan ló ń pa wọn láṣẹ ká má jẹ Ọlọ́run ní wakulu washrabu Ọlọ́run ní kẹ́ jẹ wọn wá láwọn ò jẹ èyí kíní kan ló pa wọn láṣẹ ká má jẹ àwọn àjànú burúkú kan ní èyí tó bá gbọ́ Ọlọ́run gbọ́ tó bá dánwò láàrin wọn àjànú ọ̀rọ̀ lù torí ká máa ṣe halali ní haramu gan ẹbọ ni Ọlọ́run ní halali ni ẹnìkan wá sọ pé haramu ni Ọlọ́run ní haramu ni ẹnìkan ní halali ni a sì tẹ̀lé ẹni tó sọ pé haramu ni ẹ lẹ́yìn ìgbà tó Ọlọ́run ti ṣe ní halali ẹ ti gbé sípò Ọlọ́run má jẹ́ ẹ ní wọ́n máa ń pè ní ìwọ̀ ìdílé àwọn ẹni bá ti gba Islam ò ní lé wọ̀ àfi tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ nínú àwọn superstition nílẹ̀ Yorùbá oníkọ́ ọmọ bọ́ọ̀lẹ̀ lẹ́yìn ìyá ọlọ́mọ Yorùbá ni má gbé ọmọ yẹn o má gbé o ipe ọmọ yẹn wọ́n gbàgbọ́ pé tó bá jẹ́ obìnrin ọkọ kínní oyè tó bá fẹ́ nígbà tó bá dàgbà ó máa kú
tí ìyá yẹn bá fi gbé sẹ́yìn padà láì ṣe tutù tó yẹ kó ṣe ọba bó ṣe jábọ́ lẹ́yìn yóò tún fẹ́ ọkọ kejì ó máa kú ìkẹta máa kú ìkẹrin máa kú ìkarùn máa kú ìkẹfà máa kú ọkọ ẹlẹ́ẹ̀keje ni ó ṣe wàá dúró. ní tá à ń sọ yìí ìgbàgbọ́ ni tí Yorùbá ṣe kínní láfi ní ọmọ jẹ Yorùbá lásán jẹ Yorùbá tó jẹ mùsùlùmí ló fi bọ́lọ̀ dáadáa wọ́n mọ̀ wá dààmú káàkiri ọmọ jábọ́ lẹ́yìn ẹni ẹlòmíì kan tí wọ́n ti wọ́n nígbà míì wọ́n ní bọ́yọ́ jábọ́ lẹ́yìn yẹn ẹ̀yin gbọ́ wọ́n ní bọ́yọ́ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ kékeré lórí rẹ̀ fi burú àwọn nítorí ṣẹlẹ̀ sí kádà lọ́lọ́ ni kí nǹkan máa ṣẹlẹ̀ ká máa lọ mọ́ nǹkan ní wọ́n pè ní tàtọ́ yòrò ká máa yí mọ́ nǹkan ká máa bẹ̀rù àbí ká máa dọ̀ra wánú lérí irọ́ ọ̀yẹ́ àtàwọn mìíràn tí àrùn ti dárúkọ táàrùn ti nínú àwọn tàtọ́ yòrò àti abiyala nínú àánú rẹ̀ kọ́lọ́mọba alákọ́sálẹ̀kùn yín máa ní ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọba aláàkọ́ má jẹ́ kí ṣetán má jẹ́ ọjẹ́ wa lérè o subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. لا إله إلا الله هو معبودي ليس سواه لا إله إلا الله هو معبودي ليس سواه معنى القول الطيب